This is a security alert. Ẹ̀yin èèyàn wa, ẹ bá wa pín fídíò yìí, ẹ jẹ́ kó dé gbogbo ibi tó jẹ́ kó dé. À ń bẹ̀ yín bàbá wa sọ ẹ fẹ́ gbọ́. Ẹ lọ wò nǹkan tó ṣẹlẹ̀ ní Sokoto lánàá yìí. Lánàá yìí àwọn Sokoto wọ́n ti lọ́ọ̀ṣì security guard wọn. Báwa ṣe ní Àmọ̀tẹ́kùn, ta ní sọ̀lùbẹ̀rọ̀, ta ní vigilante, ta ní sosefco, ta ní àwọn OPC, ta ní àwọn Àgbẹ̀kọ̀yà, ta ní àwọn akíkanjú ọmọ Yorùbá nation, bẹ́ẹ̀ lọ, ta ní àwọn security guard. Mo ní ayọ̀ láti sọ fún yín wípé àwọn security tí wọ́n lọ́ọ̀ṣì ní Sokoto lánàá yìí, Sultan of Sokoto ló wà wájú báyìí. AK-47 ni wọ́n yà sára sọ wọ́n dẹ̀ lo bulletproof. Ẹ sọ fún mi, ṣé local security ló lo bulletproof? Gbogbo àwọn nǹkan yìí làwa ọmọ yín ní kẹjà sí fún àwa nílẹ̀ Yorùbá tẹ́kọ̀ tẹ́fẹ̀ já àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀jájá, bàbá wa ẹni ìtàn, bàbá wa Ọ̀ní ìṣà, ọba Adéyẹyè, Ọ̀rìnkílẹ̀ Mítìtì, gbogbo ilẹ̀ Yorùbá. Bàbá jẹ́wọ́ ọmọ ọkọ, ṣùgbọ́n àwọn ọmọ àlè kan wà tó jẹ́ wípé wọ́n wà pẹ̀lú bàbá, ṣùgbọ́n wọn ò fẹ́ jẹ́ kí bàbá ṣe ohun tó tọ́ nítorí ibi tí bàbá kọjú sí. Àwọn information yẹn ń tẹ̀ wá lára pé àwọn kan ti ń gbégbèsè nísìn láti máa poison bàbá wa Ọ̀jájá, pé láti máa ṣiṣẹ́ pẹ̀lú sí Sunday Igboho, bóyá bẹ́wà ní bóyá bẹ́wà kọ́ a ò mọ̀, ṣùgbọ́n àwa ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọ̀jájá ìgbésẹ̀ tí wọ́n gbé, tí wọ́n pe security summit. Àwọn ò fẹ́ jẹ́ kó dúró síbẹ̀. Tó bá jẹ́ pé bí bàbá wa Ọ̀jájá ṣe gbégbèsè, kí gbogbo àwọn tí wọ́n tún jẹ́ olórí jagunjagun kó gbégbèsè, àwọn àgbààgbà náà kó fún bàbá yẹn ní support, kó fún bàbá wa sí Sunday Igboho ní support, ṣé wọ́n máa pa wá bí ewúrẹ́ ni? Àwa sì wà nídìí èmi jú ẹ, ìwọ ò jù mí, èmi tó ẹ, ìwọ ò tó mi. Emir of Sokoto òun ló front security guard yẹn, òun ló gbé microphone fún, tó launch ẹ̀, tó declare. Bí mo ṣe tó bá dàbí ẹ lọ sórí channel TV, ó jẹ́ kí n post ẹ̀ fún yín lórí YouTube channel mi, bọ̀ torí copyright, torí àwọn tó bá ti jẹ́ big channel yẹn, téèyàn bá lo content wọn against wọn, ó máa ń strike èèyàn ni, torí ẹ̀ lè ṣe fẹ́ gbé mi dẹ̀ ló against wọn, but fact ni mo sọ. But most of these people kí irú kan tí mo fi content wọn ṣe, wọn nífẹ̀ẹ́ sí pé ká máa sọ̀rọ̀ negatively nípa, to them is negative, but fact ni. Security tí wọ́n launch yìí nísìnyí, bulletproof. Community security mélòó nílẹ̀ Yorùbá ló lo bulletproof? Ṣé gọ́ọ̀mẹ̀ntì máa gbà? Ṣọ́ máa fún wọn? Ẹ lọ wo bá equipment tí wọ́n ní wọ́n fẹ́ máa lò. Ọ̀kadà ti wà lẹ̀, mọ́tò ti wà lẹ̀, gbogbo nǹkan tó lè jẹ́ kí iṣẹ́ wọn rọrùn, gbogbo ẹ̀ ni wọ́n ti fún wọn. Kàkà kí ẹ̀yin bàbá tiwa nílẹ̀ Yorùbá kẹ́ sowọ́pọ̀, kẹ́ ṣe ohun tó tọ́, ìjà lẹ́ ń jà. Ó bá mi lẹ́nu ẹ̀ ni, ó ṣẹ̀ṣẹ̀ dé ni, ta lòun kò ní tàn, kò ní sórí ìkọ́tẹ̀ ń bá káàkiri nìyẹn. Ṣó dìgbà tó bá pa ọgbọ́mọ Yorùbá tán? Ṣó dìgbà tí gbogbo ilẹ̀ Yorùbá bá parẹ́ tán? Inú yá dùn gbà yẹn, kó wá kún ẹ̀yin nìkan àbí kí ẹ máa dálé ayé yín ṣe? Ọlọ́run nígbà fún yín. Bàbá wa Ọ̀ní ìṣà, ẹ jọ̀ọ́, afẹ́jẹ́kẹ́ dìde ní kíákíá. Àpàṣẹ fún yín, à ń bẹ̀ yín ni, ìtara la fi ń sọ̀rọ̀. Ó bọ̀ àwọn là ń dẹ́dẹ̀, wọn ọ̀dẹ àwọ̀dẹ mọ́, ojú là mú tó. Nísìnyí báyìí, wọ́n lọ sí Kaduna, wọ́n lọ jí ọmọ 287 gbé. Ó tún ti ṣẹlẹ̀ ní kìnnìún ìgéni ṣé Kánò ní àdúgbò, ó ti di stéètì méjì nísìnyí tí wọ́n ti kó àwọn ọmọléèwé lọ. Ẹ̀tẹ̀ bá dẹ̀ wọ̀n tí nígbà ayé Jonathan bí wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn, tí wọ́n lọ kó àwọn ọmọ Chibok girls. Nígbà tí wọ́n kó àwọn ọmọ yẹn lọ, wọ́n fi kíní yẹn fi da ìjọba Ebele Jonathan, wọ́n fi da ìjọba ẹ̀rú. At the end of the day, wọ́n bẹ̀rẹ̀ sí ní extend díẹ̀ sí gbogbo ilẹ̀ Yorùbá. Àwọn northern part nísìnyí wọ́n ti múra lẹ̀.
wọ́n ti múra lẹ̀, àwọn bàbá wọn ti ṣíwájú wọn. Ẹ lọ wọ àwọn security tí wọ́n lọ́ǹṣì, wọn ò sọ pé nìkan ló ní, wọn ò sọ pé kinní kan, àwọn bàbá wọn ló dá síwájú. Àwọn náà lè sọ fẹ́yìn bàbá wa nílẹ̀ Yorùbá pé ẹ ní agbára láti ṣerú ẹ̀. Ṣé nígbà táwọn ṣe lè ṣé wọ́n lọ pé Tinubu ni àbí ṣé wọ́n lọ pé ẹnìkan ni? Gbogbo Sokoto community ló wà ní gbogbo àwọn àgbààgbà wọn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé emir bí bàbá wa Ọ̀nìrìṣà ọba Ọ̀jájá Ògúnwùsì ọba Adéyẹyè Ọ̀rìnkílẹ̀ Mìtìtì gbogbo ilẹ̀ Yorùbá káàfàtà, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àwọn olórí gbogbo ládéládé àwọn dẹ̀ ní gbogbo àwọn ọmọ Yorùbá gbà gẹ́gẹ́ bí bàbá gbogbo wa. Ẹ jẹ́ káwa náà gbé wọn síwájú, kí bàbá wa ṣe Sunday Igboho tẹ̀lé wọn, kí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò kó tẹ̀lé wọn, kí gbogbo alákìkanjú ọmọ ilẹ̀ Yorùbá gbogbo àtàjẹ́ ọmọ yín káwa tẹ̀lé gbogbo yín. Kéjò là máa lọ níwájú, kí ṣègbè tẹ̀lé, kí paramọ́lẹ̀ wà ní kíní. Ọlọ́run kẹwàá nílẹ̀ Yorùbá, Ọlọ́run kẹwàá nílẹ̀ Yorùbá aláwọn alákìkanjú ọmọ. A ní àwọn bastard millionaire, a ní àwọn tó jẹ́ pé àwọn tí wọ́n ní yàrá ìyá owó tí wọ́n dẹ̀ ṣetán láti ná sórí ọ̀rọ̀ security lẹ̀. A ní àwọn tó jẹ́ wípé wọ́n dúró tán yányán, tó jẹ́ pé ohun tó kàn fẹ́ ni pé kí wọ́n láwọn tó ju ọjù sẹ́lẹ̀. Ẹ̀rù dẹ̀ ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ multi-millionaire, àwọn àìmọye alákìkanjú tó wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ẹ̀rù ló ń bá wọn torí àwọn bàbá wa ò tí jáde tán làwọn náà ṣe jáde. Torí pé bàbá wa ṣe Sunday Igboho jẹ́ ẹni tọ́lọ́run wọn ló fà táwọn fi jáde tí wọ́n kí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára nílẹ̀ Yorùbá tí wọ́n dẹ̀ sá fún ni pé kọ́ má declare me wanted, kọ́ má ṣe kíní kan sí mi, kọ́ má ṣe gbá. Tọ́lọ́run bá rán ẹ̀dá níṣẹ́ kò ní padà lẹ́yìn láéláé. Ọlọ́run lọba tí ń jẹ́ èmi ni, Ọlọ́run ò ní rányàn níṣẹ́ kó padà lẹ́yìn ẹ̀. ń tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ nìyẹn. Bàbá wa Ọ̀nìrìṣà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kíní yìí nǹkan tí wọ́n ṣe nígbà ayé, nǹkan tí wọ́n ṣe fún ìjọba Jonathan wọ́n ti fẹ́ ṣe fún ìjọba bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Àwa ti sọ fún yín tipẹ́tipẹ́ pé àwọn olórí burúkú ọmọ màálù yìí wọn ò nífẹ̀ẹ́ wa, ojú lásán ló fi ń bá wa ṣe. Adẹ̀ sọ àwíwíwíwíwíwí, ṣùgbọ́n ẹ̀yin bàbá wa ẹ̀ ń rí wa bí ẹni tí ó gbọ́n, ẹ̀ ń fojú ọ̀rọ̀ ọmọdé ẹ fi ń wo ọ̀rọ̀ tá à ń sọ fún yín. Nísìnyí báyìí stéètì méjì ni àwọn olórí burúkú yìí ni wọ́n ti wọ̀, tí wọ́n ti lọ kó àwọn ọmọ ológun lọ́gbọ̀nlọ́gbọ̀n. Tẹ́bádẹ̀ wo system tó fi ń kó àwọn ọmọ ìyá wípé daylight ni, they are doing it purposely. Ṣe bẹ́ẹ̀ wípé Àtíkù olórí burúkú yẹn ti jáde sí, ó ti sọ̀rọ̀. Ó ní ọmọ tí wọ́n kó ní Kaduna pé ó ṣò pé President Bola Ahmed Tinubu capable. Ẹ̀mélòó ni wọ́n kó ọmọ gbàyè Buhari, ẹ̀mélòó láwọn báńdì ni àwọn olórí burúkú tí wọ́n fẹ́mi ṣòfò yìí, ẹ̀mélòó ló ṣe ìkọlù nígbàyè Buhari. Ṣàtìkù ṣé wọ́n bí aláìyá ẹ̀rẹ́ kí ó sọ̀rọ̀, ó dákẹ́ torí pé kọ̀ọ̀kan náà ni wọ́n. Ẹ wo ogun tí wọ́n ń gbé ti bàbá wa Bọ́lá Ahmed Tinubu ní ojú àwọn ọmọ wọn ò gbà mọ́. Gbogbo bàbá kan ṣe ń jáde fún Tinubu tá à ń ṣe gbogbo ẹ̀, ìtara ló jẹ́ ká máa ṣe, kò ṣe bá a nífẹ̀ẹ́ bàbá yìí. Gbogbo nǹkan táwọn àrí ta fi ń sọ wípé bàbá gbogbo nǹkan tó bá ti jọ mọ́ṣèlú Nàìjíríà ẹ jẹ́ ká yọwọ́ nínú ẹ̀, ẹ jẹ́ káwa ọmọ Yorùbá ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ẹ nígbà tí contest fún anything, ẹ jẹ́ ká gbalẹ̀ yòó, kódà ó tẹ́ wa lọ́rùn kẹwàá jẹ ààrẹ lé wa lórí, kẹwàá lo ọgbọ́n tí Ọlọ́run Elédùmarè tó fún yín. Àmọ̀pọ̀lọ́gbọ́n ni Tinubu, àmọ̀pọ̀lóye ni wọ́n, àmọ̀ pé alágbára, àmọ̀ pé gbogbo tó lọ fún ẹ̀dá láyé ló fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ kọ̀ọ̀kan ni? Ṣùgbọ́n àwọn olórí burúkú yìí wọn ò ní jẹ́ kíṣẹ́ wọn hàn, wọn ò ní jẹ́ kíṣẹ́ wọn yọ. Nísìnyí báyìí
wọ́n ti ṣe community security guard 100% security máa wà ní ọ̀dọ̀ tí wọ́n sì wọ́n wá náwó ọ̀dọ̀ wa ìyẹn lẹ Yorùbá fún àwọn olórí burúkú kọ́ wa máa pa wá wọ́n wá máa gbé fake rumor nǹkan tí ò ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wọn nígbà ayé Buhari tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa pa wá kí Ọlọ́run tó gbé bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó babadami ọmọjọmọlọ general actor gbogbo ilẹ̀ Yorùbá kọ́lọ́run tó gbé bàbá yẹn dìde kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kó tó wá di kọ́lọ́run gbé bàbá yẹn dìde mọ́ tó fẹ́ ṣe fún alẹ̀ Yorùbá ni ethnic cleansing ni wọ́n pè wọ́n fẹ́ pa gbogbo ohun tó ń jẹ́ Yorùbá rẹ̀ ni Ọlọ́run ló gbé ọmọ Adéyẹmọ dìde bóyá ohun tá à ń wí ìkọlà àbá máa wí bóyá gbogbo àwọn tó ń ṣèlára torí ìlara ni nǹkan tí ó sì ààrẹ ń ṣe yẹn ìlara lásán ìjà lára ọ̀dẹ̀ tọ́bọ̀rọ̀ tó bá jẹ́ pé irú wọn káwọn Fúlàní ti ṣe wọ́n ní ọṣẹ́ ń gbà yẹn bóyá wọn bá tiẹ̀ máa ń láǹfààní àti máa tutukutu ìsísí Sunday Igboho ẹni tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n dìde nígbà tí ikú dé bá gbogbo ilẹ̀ Yorùbá àwọn lọ́lọ́run lò láti ré ikú yẹn kúrò tó dẹ̀ hàn sí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ó hàn sí náà òun ló ṣe jẹ́ wípé ọ̀rọ̀ Chief Sunday Igboho ní weight òsì ààrẹ tó sọ̀rọ̀ ṣé pépà gbé ni ààrẹ kan lè sọ̀rọ̀ kí newspaper má gbé àsàmà fún everybody minus mo yọ ààrẹ kúrò bẹ́ẹ̀ àsàmà fún òsì ààrẹ àti àwọn tọ́jọ́ pẹ̀kọ̀ bànújẹ́ fún wọn torí no matter what bàbá wa Ìbà Gani Adams bàbá wa ni wọ́n nǹkan tí wọ́n ń ṣe tí a nífẹ̀ẹ́ sí là ń fojoojúmọ́ sunkún sí ìyẹn ò ní kí n rí ààrẹ Ìbà Gani Adams nísì kí n má dọ̀bálẹ̀ mo fi Ọlọ́run búra máa dọ̀bálẹ̀ fún wọn bàbá wa ni wọ́n tọmọ ìyá méjì tó bá wọlé tó bá bára wọn sòtọ́ ọ̀rọ̀ tí ojú kan ò bá korò kò dáa kàkà kí ó pé ní kí n dọ̀bálẹ̀ fún Ìbà ààrẹ Gani Adams ju kí n dọ̀bálẹ̀ fún àwọn olórí gbogbo Fúlàní yìí lọ mo fi Ọlọ́run mi ìlè wà níwájú Emir of Sokoto kí n dọ̀bálẹ̀ ṣọ̀gbà bàbàtà padọwọdọwọ etí ẹ̀ mi ò lè sí níwájú Àtíkù kí n dọ̀bálẹ̀ mi lè sí níwájú Buhari kí n dọ̀bálẹ̀ kí ni mo fẹ́ dọ̀bálẹ̀ fún ọ́ndì mi ni kò kì í ṣe àṣà tí wọ́n good afternoon sir máa fi sí torí pé respect is reciprocal pé wọ́n ṣe rákàdédé wọ́n ṣe kíní kan yẹn kò kì í ṣe àṣà tiwa ohun tó bá dẹ̀ kì í ṣe àṣà wa mi nílò fẹ́ni tí ò mi nílò àṣà tèmi fún ẹni tí ò ń ṣe aláṣà wa mi ìdẹ̀ tí nílò àṣà tí ẹ fún general àṣà ni màá lò good afternoon sir ó tán sẹfìní ó wá lè ní kẹlẹ́ ọmọ ẹ jáde màmá bá tèmi ngbà tí ò bọ́ mi tí ò gàrí mi tí ò sọ owó lé mi tí ò sọ owó sukú àwọn ọmọ mi ariwo táwa ń pa yìí àwa ń pariwo nísìnyí ká má ba jẹ yìí kí àwọn ọmọ táwa ń bí kó má ba jẹ ìyà táwa ti jẹ sẹ́yìn kọ́lọ́ má jà jẹ̀yà mọ́ àwọn ọmọ ta ókè tí bá tiẹ̀ sọ pé mi nísìn pé mi ò pa mí ń pé níwọ̀nba tèmi mo wà ókè torí mi sí nínú ẹni tó máa fẹ́ jẹun tó máa ṣẹ̀lọ́ máa tọrọ mi ìdẹ̀ sí nínú ẹni tí ẹgbẹ́ ẹ̀ lè ṣe nǹkan tó máa lóhùn lè ṣe wú ẹ̀ tó bá wù mí kì í ṣe so Ọlọ́run ṣe níwọ̀nba àwa jẹ́ nìkan tó jẹ́ wípé àfẹ́ lùlù bámbá mi mo yó mi ìmọ̀ bóyá bí pọmọ ẹnìkọ̀ọ̀kan ẹsẹ̀ bàbá wa Chief Sunday Igboho ní gbogbo àwa ọmọ Yorùbá tó káàkiri àgbáláyé ta fi ń pariwo tí ó bá ṣe bẹ́ẹ̀ àsàmà fún ṣé ohun tá máa jẹ kọlọ́run á ṣe ká má pariwo òmìnira lásán bí mo ṣe ní channel tọ́lọ́run dẹ̀ ṣe tí ìyanu ṣẹlẹ̀ kódà kó jẹ́ Tinubu ni mò ń sọ̀rọ̀ fún màá jẹun tí màá fi kú ni kó jẹ́ any other person ni mò ń support online kẹ́ẹ̀mọ́ yẹ millions tí màmá rí ni ju ìtí wọ́n tún fi kú wá ẹ̀mí wa kiri tó lórí pàǹsóòtọ́ àrùwọ́ kọ̀ọ̀kan
kankan náà, nobody is paying us. Iṣẹ́ ọwọ́ wa là ń ṣe, a ní gbogbo àwa tẹ́rí tí a jẹ́ mídíà, kò sẹ́ni tí ò ní personal iṣẹ́ tó ń ṣe ní wa, gbogbo wa la níṣẹ́ tó ń ṣe. I'm an IT expert, tọ́pọ̀lọpọ̀ èèyàn mọ̀. I am an IT expert. I do with configuration and networking. When it come to ẹ má jẹ́ sọ̀rọ̀ jù, mo níṣẹ́ tèmi fún ara mi ṣe. Eléyìí tá à ń ṣe pé ká má dákẹ́ ká sọ̀rọ̀ sókè. Orí burúkú táwọn baba ńlá baba wa ṣe tí wọ́n dákẹ́, àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú ni, kẹ̀yìn bàbá wa lẹ sọ bẹ́ẹ̀. Dídákẹ́ táwọn bàbá wa dákẹ́ tí nǹkan fi bàjẹ́ débi tó dé yìí, débi pé ìyá ẹ̀ wá ń jẹ àwa, ìyá yóò tún wá mọ síbẹ̀ ó tún wá ń graduate lọ. Táwa náà bá wá dákẹ́ tá tètè sọ̀rọ̀ nísìn, àwọn ọmọ tá à ń bí nísìn wọ́n á jẹ ṣíò nínú ìyá lágbára Ọlọ́run kọ́ ọmọ èmi àti yóò ní jẹ́yà. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ náà, ẹ ká bí ẹ̀ka ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú, ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver, ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún heart, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Awon bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Awon bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ńkọ́, Awon bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi Awon bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 tàbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ Awon bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà kẹ̀yìn èèyàn wa, bá ṣe ń sọ lọ, ṣe rí ohun tó wà lókè yìí ó sì tó aṣọ gbẹ o fún àwa ọmọ Yorùbá. Ìyẹn tó bá ń wà pé a fẹ́ jẹ́ káṣọ wa gbẹ, ogun ti di ọmọ Yorùbá o. Gbogbo àwọn àgbààgbà Fúlàní wọ́n ti dìde gírí, wọ́n ti múra ogun lẹ́fù wa. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àwọn Fúlàní wọ́n lu federal power. Ìdí nìyẹn táwa ò ṣe gbọ́dọ̀ dákẹ́, torí wọ́n ti pálòwé fún wa, wọ́n ti sọ lẹ́nà fún wa. Nísìn wọ́n ti wá fi wọ́n wà báyìí pé ẹ̀wọ̀ ogun ti dé o. Ó wá kù sí ọwọ́ àwa ọmọ Yorùbá àtọwọ́ àwọn bàbá wa àtàwa ọ̀dọ́, ó kù sí wa lọ́wọ́. A ò sọ pé kẹ́nikẹ́ni lọ ṣe páàlé, nǹkan tá à ń sọ ni wípé ẹ jẹ́ kí gbogbo wa lọ jẹun tẹ́lẹ̀ ẹkùn, ẹ jẹ́ ká lọ dúró dáadáa, ẹ jẹ́ ká lọ pé lọ́mọkùnrin, ká má kọ̀ máa kú bí ewúrẹ́, ká má kọ̀ máa kú bí ajá. Torí pé níbi tí ilẹ̀ Yorùbá délé ní, ìwọ tó bá ń gbé ilẹ̀ Yorùbá dé ní tí ò lájẹsára, ikú ti pa ẹ́. Ìwọ tó bá ń jẹ́ káwọn kan kọ́ máa fi ẹ̀sìn brainwash ẹ, my brother, ọ̀rọ̀ tó mo máa fi fídíò kan ràn ẹ́ nísìn, wà á gbọ́ nǹkan tí pásítọ̀ kan sọ tó sọ nípa ọ̀rọ̀ pé ká dira. Kódà ó sọ ibi tó wà ní Báíbù, àti rí àfáà tó sọ, àti rí pásítọ̀ tó sọ. Kí ló tún gọra ẹ fún? Ọmọ ìyá mi, lọ jẹ ewédú kó lọ jẹ àmàlà. Ó gbọ́, lọ jẹ ewédú kó lọ jẹ àmàlà, torí dùgbẹ̀dùgbẹ̀ tó mí lókè yìí ó tiẹ̀ ti já, tó bá kanlẹ̀ abo nílé abo lóko. Òun ló ṣe rí tí bàbá wa ṣe Sunday Igboho tí wọ́n dákẹ́, torí bàbá mọ gbogbo tó. Mo fi Ọlọ́run búra fún yín, ọ̀rọ̀ tí pásítọ̀ kọ́ bàbá tó pè ní ṣé olómi ààrẹ ṣé tí bàbá olómi àbí kọ̀ọ̀kan, pásítọ̀ kan jíṣẹ́ kan fún ṣe Sunday Igboho tó ní wọ́n fẹ́ pa wọ́n fẹ́ ṣe gbá, wọ́n fẹ́ ṣàwò gbogbo. Mo fi Ọlọ́run búra fún yín, àìtí mọ̀ ọdún yìí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí àìtí mọ̀ ọdún yìí tí bàbá wa ṣe Sunday Igboho ti mọ̀. Ẹ̀yin náà mọ̀ pé májàsọ́lá ò kì í ṣe kó dáṣẹ́ ara ẹ̀ ṣe. Ọlọ́run ló gbé májàsọ́lá dìde, Ọlọ́run ló gbé bàbá wa olóyè Chief Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, Ọlọ́run ló gbé dìde. Bọ́lọ́run ṣe wá ń lo bàbá yìí
tó bá wá ń ràn yín náà kọ́ lọ́run lóyìn ẹ gbàdúrà ẹ bẹ ọlọ́run tàbí kẹ́kọ̀ọ́ applications ọlọ́run. Ìgbòho kọ application ọlọ́run kọ̀ gbé ní jí ọlọ́run gbé ó dẹ̀ gbé dìde. Gbogbo wa la mọ̀ tán David and Goliath, bóyá ó rí bóyá kò rí àwa nígbàgbọ́ nínú ẹ̀ torí àwa ò kéré ẹ̀sìn kankan, gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ni àwa ní respect fún ta dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọlúwàbí ọmọ ilẹ̀ Yorùbá, bó tiẹ̀ jẹ́ pé tiwantiwa ní tàwọn bàbá ńlá kú bàbá wa nílẹ̀ Yorùbá. Nígbà míì èèrà kéré sí erin, ṣùgbọ́n nígbà míì èèrà á máa pa erin. Òwe ilẹ̀ Yorùbá ni lágbára Ọlọ́run ní púpọ̀ ọ̀wọ̀wọ̀. Ẹ jẹ́ ká gbà fún Májàsọ́lá. Inú mi ti ẹ̀dùn wípé babaláwo ti jẹ́ ká mọ̀ Ọlọ́run ló gbé Ìgbòho dìde, àfáà ti jẹ́ ká mọ̀, pásítọ̀ ti kódà máa fi fídíò pásítọ̀ àfáà kan wọ̀nyí tó fi Sunday Igboho wé màláìka kan nínú Bíbélì, bóyá màláìka ló pè ní àkàbójíṣẹ́ or something like that, sir, I don't know. Nítorí mi ò gbé ẹ̀mí ìgbó Arabic. Ó tún ka áyà tó wà nínú Al-Qur'an, ó ka áyà, ó sọ wòlíì Ọlọ́run, ó sọ ìránṣẹ́ Ọlọ́run kan tó ń kọ̀yà tí ó fẹ́ kíyà jẹ́ àwọn èèyàn ẹ̀, tó fẹ́ kó àwọn èèyàn kúrò lóko tó yàtọ̀ sí Mósè. Ẹ̀rù Ọlọ́run bá mi, máa fi fídíò yẹn wọ̀nyí. Ẹ̀yin tí lára ti fẹ́ bà ti yín jẹ́, ẹ lọ gbà fọ́lọ́run. Okay, now ẹ kọ̀ lọ mú fídíò bì kan wá níbi tí Sunday Igboho ti dárúkọ yín. Ẹ lọ mú fídíò ẹ̀yọ kan so not méjì, fídíò kan ọ́díò kan níbi tí Igboho ti ń ṣàbòsí yín, ẹ lọ mú jáde náà. Sunday Igboho ń ṣe tí wọ́n ní, ẹ̀yin náà ẹ máa ṣe tí yín. Ẹ̀yin ní kò ṣọ̀fẹ́ lòun lẹ́yìn, Sunday Igboho dẹ̀ sọ pé ọ̀fẹ́ láwọn. Ó kòwé mọ́ ń pa omi mi sọ pé ìkọ̀kọ̀ Igboho, mo fi ọlọ́gbọ́n àfi pé òwe ni mò ń pa. Ó dàbí kí ẹnìkan sọ pé A lòun, kí ẹnìkan ní B lòun, then àti A àti B ẹ ṣiṣẹ́ yín lọ́tọ̀ọ̀tọ̀ kẹ́ lọ pàdé wájú. Bàbá wa Ìbà Ààrẹ Gani Adams ó níbi tẹ́yìn náà ti máa wúlò, ó níbi tí Sunday Igboho ti máa wúlò. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá wá rán àwọn èèyàn jáde kọ́ máa attack ẹni tí ò rí ti yín rò, èmi tí mò ń sọ̀rọ̀ yìí, gbogbo àwa tí a jẹ́ mídíà, I am now speaking on behalf of Yoruba Nation movement. Tẹ́ bá gbé irú gbèsè àkẹ́tí Sunday Igboho gbé, á jẹ́ pé irú ti di méjì nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kò ṣe pé kẹ́kọ̀ọ́ alẹ̀ nìkan o, pé ẹ jáde tán normal, tẹ fèsì àwọn Arabi, tẹ fèsì wọn for real, láì retí anything, tẹ ṣe bí ọmọdé yẹn mọ́ ṣe àmàmà kódà tẹbá gbọ́ bàbá ayé ẹ̀ṣẹ́ o bàbá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ àmàmà pẹ̀pẹ́ yìí náà a máa gbé yín ga. Ṣùgbọ́n ẹ ṣe kọ́kọ́ fún wa, ẹ ṣe anything fún wa, ẹ ṣe kọ́kọ́ fún wa, débi pé àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ wà Nàìjíríà, wọ́n ń bẹ ẹni tó wà ní Germany kó wá jà fún wa ilẹ̀ Yorùbá. Adẹ̀ ní ilẹ̀ Yorùbá kẹwàá ní kínú má bí wa, kẹwàá ní kára má ta wá. Téèyàn bá fowó owó yìí ó máa ń kọ ló, téèyàn bá fowó ra ó dùn mí bá kálòlò ní mí, tó bá jẹ́ mi ìṣàkálòlò ní ọmọ ọ̀rọ̀ mi ò bá tún gùn jù báyìí lọ, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí mo ṣe jẹ́ akálòlò náà, èmi tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tèmi tí mo jẹ́ akálòlò tí mo rí nǹkan tí mi lè dákẹ́, kí lẹ wá expect fáwọn tí wọ́n ṣe akálòlò? Wọn ò ní dákẹ́, gbogbo nǹkan tí wọ́n bá ní ni wọ́n máa fi máa sọ̀rọ̀. Àní èèyàn lọ́mọdé yẹ mọ́, àníyàn lọ́mọdé yẹ mọ́. Tá bá sọ pé èèyàn lọ́mọdé yẹ mọ́, we mean it. Àná Ọlọ́run ló gbé ọmọdé yẹ mọ́ dìde sẹ́ẹ̀, àná Ọlọ́run ló rán ọmọdé yẹ mọ́ sáwà ìran Yorùbá. Lágbára Ọlọ́run wọn ní kúkú ọ̀wọ́, ẹ̀mí wọn á gùn fún wa, wọn á pẹ́
nínú ọlá, nínú ọlà, nínú àlàáfíà, nínú àìkúbálẹ̀ ọrọ̀, nínú ìlera tó péye, àti gbogbo àwa tá nífẹ̀ẹ́ wọn lọ́kànlọ́kàn, àtàwọn ìdílé wa, àtàwọn ìdílé wa. Fúlàní ń pa wá, oògùn lẹ́fẹ́ máa sàsí wa, òsì ààrẹ àti ẹ̀dùgbẹ́ pé ẹ̀pọ̀ tinú ní jáde, ebi tẹ ètì gbòwó dé, tún sọ pé péjọ táwọn DSS lọ ka mọ́lé, ó fo fẹ́ǹsì ni kó lọ bá nọ́ọ̀sì kan lé ṣà, ó gbé gbaṣà kí wọ kíní kan, ṣẹ̀wà náà àwọn tó wá bọ́ọ̀sì gbòwó ni. Torí ká máa ti fi ṣàná kíyèsí oògùn, ṣẹ̀wà náà àwọn tó wá bọ́ọ̀sì gbòwó ni. Torí tí ẹ̀ bá sínú àwọn tó wá bọ́ọ̀sì gbòwó, kò jẹ́ kẹ́ máa sọ gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń sọ yìí. Gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yìí, òkó ti fẹ́ jẹ́ ká máa ro nǹkan míì. Ṣe rí báyìí, ẹ̀kọ́ tún fẹ́ mú omi gbóná. Ẹ mọ̀, àwọn tó bá jẹ́ confam sọ̀rọ̀sọ̀rọ̀, wọ́n á mọ̀ páwa tí a bá ń sọ̀rọ̀ pé a máa ní ìdíkọ́ tó bá gbóná gan. Torí ẹ̀ ṣàṣà ní sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó ní hot flask. So ẹ̀yin bàbá wa, kẹ́ lọ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ̀, kẹ́ lọ gbómi lákaná. Ṣe rí pé mi bú yín ní eléyìí, mò ń bá yín sọ òtítọ́ ọ̀rọ̀ ni. Ẹ lọ jáwọ́ nínú àpọ̀n tí ó yọ̀, kẹ́ lọ gbómi lákaná. Ọmọdé ẹmọ ló wà ń tà báyìí, lágbára Ọlọ́run nǹkan ọ̀dẹ̀ ní kọsẹ̀ ayé. Gbogbo àwọn tó dẹ̀ lépa ẹ̀mí Ìgbòho, lágbára Ọlọ́run nífẹ̀ẹ́ mi bàbá wa ṣe Sunday Ìgbòho lé wọn lọ́wọ́. Àjàyè ni wọ́n máa jà lágbára Ọlọ́run. Pásítọ̀ wa tí wọ́n dẹ̀ jíṣẹ́ náà, tí wọ́n ní kí bàbá wa wà kẹ́ẹ̀fù kọ́ sí gbákọ́ ṣàwò, ẹ̀ṣẹ̀ àdúpẹ́, ọ̀pọ̀lọpọ̀ wọn túbọ̀ máa sọ agbára di ọ̀tún. Ẹjọ́ ẹni tó bá wá ní fóònù nọ́mbà pásítọ̀ yìí, èmi fẹ́ kọ́ńtàtì wọn láti lè jẹ́ kó bá bàbá wa sọ̀rọ̀ directly. Torí pé mo gbé nínú fídíò tó ṣe, wọn fi gbẹnu sọ̀rọ̀, but wọ́n try láti ríṣì wọn. Èmi máa pè wọ́n, màá wá gbé bàbá wa sórí fóònù mi. Kò sí kí mo fẹ́ fún wọn ní nọ́mbà wọn o, tó bá yẹ kó sì ní àwọn kọ̀ọ̀kan tó fẹ́ bá, bó tiẹ̀ jẹ́ wípé àwa mọ̀pọ̀ Ọlọ́run ní fi Ìgbòho lẹ̀ ní kí mọ ọ̀tá kò ní ṣẹ lórí wọn. Fún ẹ̀yin tí ẹ bá ní kọ́ńtàtì bàbá wa pásítọ̀ yẹn, ẹ pè mí sórí WhatsApp nọ́mbà yìí, kẹ mú báyìí wò báyìí náà, kẹ pè mí sórí +229 5774 7970 +229 5774 7970 +229 5774 7970. Odùduwà agbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ má gbàgbé láti like, share, comment, kẹ́dẹ̀ subscribe sórí YouTube channel wa. Fún ẹ̀yin tó lọ́ba búùkù fún, kẹ́ fún wa ní super sticker, kẹ́ fún wa ní super chat, kí àwa náà ká máa fi ṣàrán gidi. Fẹ́yìn tí ẹ bá dẹ̀ wò pé iṣẹ́ tá à ń ṣe yìí kò yí sí pé ẹ̀yin náà fẹ́ fún wa ní financial support through bank account wa, kò bá jẹ́ dollar, kò bá jẹ́ pounds, kò bá jẹ́ euro, ẹ lè san sórí any of our bank account, a máa rí gbà. Fẹ́yìn tó bá fẹ́ support wa, kẹ́ support wa sórí bank account wa yìí 021 41 68 704 021 41 68 704 021 41 68 704 GT Bank. Zanu Williams Olúwatósìn. Kìwọ́ tó bá wá rí account number yẹn kọ síta dáadáa, ẹ pè mí sórí fóònù nọ́mbà tí mo pè lẹ́ẹ̀kan yẹn +229 5774 7970. Kẹ́ pè mí sórí ẹ̀. Oòduà Ìgbòho kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ má gbàgbé láti share fídíò yìí, kẹ́ like, kẹ́ comment, kẹ́ jẹ́ kó dé gbogbo àwọn ibi tó jẹ́ kó dé. Ẹ̀yin tẹ́ bá mọ àwọn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, kẹ́ bá wa jù sínú, kẹ́ bá jù sórí WhatsApp wọn. Kódà tẹ́ bá ní nọ́mbà wọn gbẹ̀lú fún mi, màá pè wọ́n. Mo lè pè wọ́n. Tẹ́bà dé fẹ́ release nọ́mbà wọn, ẹ bá wa send ẹ̀ sí wọn. Bàbá wa Dàpọ̀ Abíọ́dún, bàbá wa Oyèbánjọ,
bàbá Oyèbánjí gọ́vnà Èkìtì, bàbá wa Adélékè gọ́vnà Ọ̀ṣun, bàbá wa Sanwó-Olú gọ́vnà Èkó, bàbá wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún gọ́vnà Ògùn, bàbá wa ẹnjìníà Olúṣèyí Mákindé gọ́vnà Ọ̀yọ́, kẹbá wa fún gbogbo kẹbá wa fún bàbá wa gọ́vnà Ayédàtiwá of Ondo State, ẹ bá wa fún gbogbo àwọn gọ́vnà tó wà nílẹ̀ Yorùbá kí wọ́n wò ó. Ti Benue ìṣìlárí tá à ń sọ̀rọ̀ tẹ́lẹ̀, a ò mọ̀ pé Sokoto náà tún ti ṣe bẹ́bẹ́. Ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ àsùn àtàwọn arábí àwọn nǹkan ọjà ogun tó lágbára tí wọ́n lè fi kojú àwọn àfẹ̀míṣòfò ni wọ́n kó fún wọn o, kàn kó pòpò fún wọn o, kàn kó ṣàkàbùlà fún wọn o, ẹ̀ẹ́kẹ́ẹ́ka jára wa o, kó wá hàn sí fún wọn o. Òdo àgbà kò ní gbé ọ̀dà rẹ̀, wọ́n fún wọn débi pé wọ́n tún fún wọn ní amọ̀, bẹ́ẹ̀ ni òkọ́ fún wọn ní bulletproof, a lot of things ni wọ́n fún wọn. Ẹ lọ wo ológun gan tí wọ́n yá sára bulletproof wọn, kẹ́ mọ̀ pé wọ́n bá wa ṣeré. Òdo àgbéwà kò ní gbé ọ̀dà rẹ̀. Ilẹ̀ Yorùbá ń tẹ̀síwájú. Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà, iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Fẹ́yàbí àwọn ayé kẹ́ bá wa ṣàdúrà fún bàbá wa emeritus merited professor Adébánjí Akíntóyè tí wọ́n jẹ́ bàbá gbogbo ilẹ̀ Yorùbá káfàtà, bóyá o fẹ́ bóyá o fẹ́, bàbá Akíntóyè ni bàbá Yorùbá. Bàbá wa onírìṣà náà bàbá Yorùbá ni wọ́n, ṣùgbọ́n bàbá Akíntóyè ó kì í jíyan ẹ̀. Òdo àgbéwà kò ní gbé ọ̀dà rẹ̀. Kẹ bàbá àfàdúrà àwọn bàbá wa lọ́wọ́ àti bàbá wa ṣe Sunday Igboho, torí iṣẹ́ tí wọ́n ń ṣe kò ṣiṣẹ́ tó easy. Òun lẹ fi ń yọ́pọ̀lọpọ̀ àwọn tó jálágbára tí wọ́n lè jáde tán torí ọmọ ọ̀kan tó túmọ̀ sí. God bless you all. Ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹ gbà wá o, ẹ̀yin èèyàn wa, ẹ máa bá wa share fídíò yìí. Ìwọ tó bá jẹ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, ìwọ tó bá jẹ́ lóòótọ́ ló nífẹ̀ẹ́ bàbá wa ṣe Sunday Igboho, ìwọ tó bá jẹ́ pé lóòótọ́ ló fẹ́ jẹ́ kó orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá kó bọ́ sí ní kíákíá, bá mi send information yìí káàkiri. Torí pé kí ni àwọn Fúlàní wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ọ̀rọ̀ tí bàbá wa ṣe Sunday Igboho, àmọ̀ràn tí wọ́n mú wá láti jọ yìí táwọn bàbá wa fojú parẹ́, àwọn Fúlàní ti mú lò. Nísìnyí báyìí tó bá yá sí ẹ máa gbọ́ pé wọ́n mú àwọn kidnapper, wọ́n mú àwọn afẹ̀míṣòfò nílẹ̀ Haúsá pọ́mọ Yorùbá ló ń jẹ́, torí wọ́n ti gbé ìgbésẹ̀ kan. Wọ́n ti fọ́ọ̀mù security ńlá tí wọ́n lo bulletproof, wọ́n lo uniform, wọ́n lo armor, wọ́n lo gbogbo ẹ̀. Ẹ̀kọ́ rí wípé gbogbo àwọn victim tó máa mú tí wọ́n máa jẹ́ àwọn tó máa sọ pé àwọn ni wọ́n ń da ilẹ̀ Haúsá láàmú, ẹ̀rí pẹ̀lẹ̀ Yorùbá ló máa pọ́mọ Yorùbá ni wọ́n máa pè é, because àwọn security tí wọ́n launch níbẹ̀ yẹn wọ́n lágbára débi wípé tẹ́ bá dẹ̀ wo information wọn ẹ ti rí pé àwọn eléyìí àwọn ló fẹ́ wá jagun nílẹ̀ Yorùbá. Fún ẹ̀yin tá à ń sọ fún pé ogun ti dé tí ẹ ò gbà mí gbọ́, ó ti ṣẹlẹ̀. Mo ti mú ròyìn kan wá fún yín ní yàjòyàjò báyìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn Fúlàní wọ́n ti ṣígun. Ó ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì mi náà. Nígbà tèmi náà rí fídíò yẹn, ó ṣọ́ọ̀kì mi. Tó bá dàbí rọ́, àǹfààní àti rí fídíò yẹn wà. Mo dẹ̀ máa sọ bí tí tẹ́tí máa rí fídíò yẹn wò. Mo sọ fún yín, mo ní táwọn information kan bá dé, ó ní àwa tó kọ́kọ́ máa ń dọ́wọ́ wa. Nítorí wípé wọ́n mọ̀ pé táwa bá pariwo síta, ẹ̀yin ìyá àti bàbá wa, ẹ̀ ṣí ẹ̀ jẹ́ kó lọ viral náà.